àfi ká máa fàdúrà jagun láì sinmi láì ṣàárẹ̀ fáwọn òṣèré wa nílẹ̀ yìí o. Títò Ògògó ọmọ Kúlódò la ṣe ń gbàdúrà fún. Ìyẹn fún ìwòsàn pípé. Kí lohun tó tún wá ń ṣẹlẹ̀ báyìí sí bàbá Opebe o. Ọlọ́run mà wá ṣàánú wa. Ṣebí Kúnlé Afọ́d òun ló lọ rèé ṣàbẹ̀wò sí bàbá yìí wípé kóhun tiẹ̀ lọ rí bàbá ó tójọ́ mẹ́ta. Ìyẹn nígbà tó gbọ́ para bàbá ò yá. Ṣùgbọ́n ohun tó rí yìí mà wá ṣe ní láàánú púpọ̀ o. Bàbá Opebe ṣebí ẹnu aláàgbà láti gbọ́ròyìn gàlẹ̀. Ṣé ni bàbá Opebe gangan sọ ọ́ di mímọ̀ wípé ó mọ̀ ti lé lọ́dún táwọn ti wà nípò àìsàn. Ó mọ̀ ṣe o tí ò sẹ́nì kankan tó mọ̀ sí. Ọpẹ́lọpẹ́ èjìká tí ò jẹ́ káṣọ bọ́ lọ́rùn. Ọpẹ́lọpẹ́ àwọn ọmọ. Ọlọ́run ọba òkè jọ̀ọ́ má mà fàìsàn ṣe wá, má fàìsàn ṣe èèyàn fún wa wo. Ṣùgbọ́n ẹ gbọ́, ṣé ò wá sí rẹ́pọ̀ kankan láàárín àwọn jẹ́nsí eléré orí ìtàgé àsìkò yìí àtàwọn bàbá tí wọ́n ti ṣẹlẹ̀ fún wọn jẹ yìí mọ́ ni? Àbí gbogbo ẹ̀ ṣáà là ń rí lórí ẹ̀rọ ayélujára bí wọ́n ti ṣe ń múra lọ́kọ̀ bọ̀gìnìbọ̀gìnì. Ẹ ò wá já túmọ̀ fàdúrà ràn bàbá Opebe lọ́wọ́ o pé kàlàáfíà ò jẹ́ fún wọn lójú ọjọ́. Ká pé bàbá yìí ò wá lọ́mọ láyé ńkọ́ torí àwọn ọmọ bàbá Opebe gbìyànjú gan púpọ̀ o. Ọlọ́run jọ̀ọ́ bó ti ṣe ń fún Ògògó ọmọ Kúlódò níwòsàn pípé bẹ́ẹ̀ náà ni ó ṣe fún bàbá Opebe. Àmín ni kẹ́ ẹ ṣe kẹ́ ẹ sì ṣàdúrà fún un. Ó ṣe ní láàánú púpọ̀. Tẹ́sí wọn ní mo short blood wọ́n lè fún mi blood mi wọ́n fún mi láwọn oògùn tó yẹ kàn fún treatment tó yẹ kàn ṣe oògùn test ẹ̀yìn àwọn oògùn ṣúgà level